A kú dédé àsìkò ìjáre ní gbogbo ibikíbi tẹ́ bá tuntun láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamẹ́rin lórúkọ mi. Tó bá yẹ pé first time títí ní eléyìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì lọ́fàṣẹ́nà Civic lè já sí ẹ bá subscribe sí ẹ̀wẹ̀gbẹ́ rẹ̀ ohun ẹ̀rọ máa kọ̀ọ̀kan níbẹ̀ tó lè bá máa pè ní notification bell ẹ bá wa tẹ̀ tán kọ́ yóò option mẹ́ta kan wá tí ń bẹ lókè òun kẹ́ mú option a lé àti lí tó lè bá máa pè ní option all nǹkan bá wa tẹ̀ bá ti tẹ̀ tán èèyàn dára ẹ̀ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo àtàwọn ìtọ́ bá ti jáde. kí lórí ni táwa bá ń sọ̀rọ̀ a dè má la gbogbo ẹnu sọ̀rọ̀ tán ṣùgbọ́n ó ní nǹkan tá a rí níwájú ká tó máa ṣe bẹ́ẹ̀ yẹn máa sọ̀rọ̀ ká tó máa tara bẹ́ẹ̀ yẹn máa sọ̀rọ̀. ọjọ́ tẹ́ bá ti lọ gbé èèwọ̀ wọ̀lú oríṣiríṣi ló máa ṣẹlẹ̀ òun lẹ́rí tó ń ṣẹlẹ̀ yẹn tí ì rí kankan lẹ̀ Yorùbá o because gbogbo àwọn ọba tá à ń sọ yìí gbogbo ẹ̀yin ọba politician ọba politician gbogbo yín ló máa dín pẹ̀lú wọn máa lé yín kúrò lórí síìtì yín kò ṣe bóyá mo ń ṣépè fún yín mẹ́sẹ̀gì mo fún yín ní 3 years ago àti ìgbà tí mo ti fún yín mẹ́sẹ̀gì yẹn ṣé mo yẹ ọba tó ti kidnap ṣé mo yẹ ọba tó ti gbé sá lọ ṣé mo yẹ ọba tó ti pa after then wọn tí ì ṣetán pẹ̀lú yín o ó ṣe ìbẹ̀rẹ̀ ni òótọ́ ni mo sọ fún yín even àwọn tó install yín sìn wọn lè help yín ìwọ tó bá ṣì wà ń bẹ̀ tó mọ̀ pé politician tí ó ti ń fún ẹ lọ́wọ́ pé òun fẹ́ install ẹ tó jẹ́ mọ̀ pé ipò ọba ò tọ́ sí ẹ ikú ẹ ló ń tì ẹ lọ ó tì ẹ lọ síbi ikú ni o kò síyàn kankan tó máa safeguard ẹ o òótọ́ mo sọ kò síyàn kankan tó máa safeguard ẹ gbà tí wàhálà yẹn bá bẹ̀rẹ̀ torí gbogbo yíyan lórí Fúlàní máa gbé máa dákẹ́ síbẹ̀ yẹn ẹ ṣeun gan ni God bless everybody. All right, ẹ ṣé gan ni. Araku, are you there? Good morning. This is 12:11 a.m. Nigeria time. If you are there, unmute yourself. Good morning. Please help us to support this live, please and please. Ó jẹ́ pé gbóyin gan ẹ̀ ń fún mi ní 1 rose látàárọ̀. Máa dúró gift tí mo ti máa ní bíbá yìí ni. Help me. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Àgbọ̀ yín. Mo ti wà live yìí. Mo ti ń wo live yìí ó ti ṣe díẹ̀ so mo dẹ̀ ń follow ọ̀rọ̀ tí each person sọ ṣe rí kọ́lọ́n kó ṣàánú wa ṣe rí ibi tí problem ti wọlé Yorùbá òun ni pé wọ́n ti fi ẹ̀sìn yẹn gangan òun ni key point tó jẹ́ main target àwọn ẹni tá à ń wí láti fi overtake Yorùbá because tí ó bá ń ṣe ti bí ẹ̀sìn ni báwo ló ṣe máa sọ wípé àwọn tó ti kẹ́sìn sí lórí wọ́n máa sọ wípé because of pé o ṣe religion tí mò ń ṣe tẹ̀lẹ́jọ́jọ́ mọ́ Yorùbá àwọn wọn yan pé àfikún rèé tiẹ̀ o gbọ́dọ̀ bá ṣe o gbọ́dọ̀ gbé nǹkan kan fún un òun ló wá lóyà òun gangan ló wá pẹ̀lú nǹkan tó ń dààmú àwọn ọba yẹn débi pé ìgbà tó bá dórí ipò gbogbo àwọn nǹkan tó ń pèlè tútù wọ́n kọ́ bìlíì pé ọba kó kọ́ dàdé sórí kó kó lẹ́kẹ̀ sọ́rùn kó máa dààmú àdúgbò kiri ló ń pè lọ́ba ọba jẹ́ nǹkan tó yẹ pé even ó dàbí àwọn ọba Síjú Adé tẹ́tí dárúkọ tẹ́lẹ̀ ní ọba làwọn yẹn jọba tán wọ́n wá agbára kò sí nǹkan tó ń pè ní ipò ọba kò ń ṣe ipò fàájì ipò agbára ni ipò tó yẹ pé ìjọ tó bá ti jẹ́ ló máa ti ní nǹkan tó gbọ́dọ̀ ṣe àti nǹkan tó gbọ́dọ̀ ṣe nílé ayé so gbogbo àwọn kinní yẹn ẹlòmíì Christian ló fi wọlé ẹlòmíì Muslim ni irú àwọn atiláwí tẹsọ lẹ́ẹ̀kan tẹná ń gbégbó sẹ́nu gbogbo òṣàlẹ̀ wọ́n ti dànù tán. Wọ́n ti lọ sùn sáná. Wọ́n ti lọ sùn sáná wọ́n ní kó máa sin Ọlọ́run òṣì gidi lọ ń sìn kíní kan lọ ń sìn Yorùbá dẹ̀ ti sọ wípé ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyá kọ̀ àpò ìyá yẹn gangan òun ló ṣẹlẹ̀ gangan báyìí because most everybody
lọ́pọ̀lọpọ̀ ti dá lẹ́nu gan so ilé tó wá dá nìyẹn nísìn tí Fúlàní bá dé tógun bá bẹ̀rẹ̀ nísìn kí wọ́n wò pé ẹ̀ṣẹ́ àti igi ló fi ń jagun ni kò ń ṣẹ̀ṣẹ̀ àti igi àwọn tó máa lo paná tó máa lo àáké tó máa lo àdá tó máa súnlé tó máa ṣe gbogbo ẹ̀ ọ̀rọ̀ ẹnu dẹ̀kọ́ ló fi ń tún lù ṣe agbára ló máa fi ń tún lù ṣe agbára ìrólítì ni pé kọ́lọ́ ṣàgbà wá nínú nǹkan tó wà nílẹ̀ yìí kọ́lọ́ ń gbà wá ti prógámù ọba Ìgbò yẹn náà èmi náà rí kílípù yẹn mo rí bọ̀rọ̀ káṣọ tòótọ́rọ̀ kòrò ni wọ́n lẹ́ni tó máa sọ ó máa rọ́jú ni tòótọ́rọ̀ ni ọba yẹn sọ ṣùgbọ́n kọ́lọ́n kókó ọkọ̀ gbogbo wa kọ́lọ́n kọ́ àmọ̀ ṣe ni because ara ẹ̀rọ tó ṣì wà Nàìjíríà náà ó dàbí pé kọ́fẹ̀ díẹ̀ ságò ni kọ́ máa kán kàbóró kankan lé lẹ́nu àtomi ìgbà tó bá ti hùn tó hùn ọkọ fẹ́ fún lóúnjẹ àtomi òun ló máa gbé wá fún so ìgbà tó bá ti hùn ebi máa pa ọ̀rọ̀ pé òṣìṣẹ́ kọ́ àtàwọn Fúlàní yẹn náà ọ̀kadà ṣẹ́tẹ̀ ọ̀kadà tó máa ń gún káàkiri yẹn ọ̀kadà yẹn ló sì máa já kó bá fún wa nílẹ̀ Yorùbá because time tó fi ń gán ọ̀kadà lísìn wọ́n ti mọ street wọ́n ti mọ àdúgbò wọ́n ti mọ gbé destination tó bá ti di woro sí woro báyìí gbogbo ibi tó ti mọ̀ pé àwọn èèyàn ń gbé lọ́wọ́ kan máa ẹ́ńtà wọn lọ wọ́n dẹ̀ máa bẹ̀rẹ̀ láti new site wọ́n máa bẹ̀rẹ̀ láti ibi tó mọ̀ pé population ti pọ̀ ibi tó máa kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn nìyẹn so tó bá ti di pọ́ ti kọ́ka gbogbo bẹ̀rẹ̀ next by wọ́n máa wọ city ni so bóyá ń gbà yẹn kó nípa gbogbo wa bóyá ń gbà yẹn lẹ́gbọ̀dì iṣẹ́ máa padà sí ilé lẹ́gbọ̀dì iṣẹ́ máa mọ nǹkan tó kàn gbogbo àwọn nǹkan tó jọ ti bàbá wọn tó ti dànù tẹ́ bá ní kẹ́lómi tẹ ẹgbẹ́ ẹbú kékeré pé kó la á nẹ́ṣẹ̀ ni a níná wà níbì kan ṣé tó bá tẹ máa jóná ṣé ìwọ ló dáná ni ẹ mọ ẹwù ọ̀rọ̀ yẹn kọ́nà yàkọ àmọ́ ṣe di my point is that ọmọ tó bá ti sọ lẹ́nu ó ti fàkóyà gbogbo Yorùbá sọ lẹ́nu gan àwọn èèyàn ti sọ lẹ́nu gan ó ti sọ lẹ́nu gan ẹjọ́ ti sọ lẹ́nu ẹlòmíra ẹ̀ lè sìn ẹ̀ ní fẹ́ sí gbẹ́rẹ́ kan fún un kí ló ń pè lọ́ba ìpè ibi tó máa ń wà yẹn gbogbo nǹkan tó jẹ́ bí agbára ló máa ń fún wọn bẹ̀ kò ṣe pé wọ́n ń pa wọ́n bẹ̀ kò ṣe pé wọ́n ṣe nǹkan kan bọ̀ọ̀gbà tó dẹ̀ ti di pé tọ́wọ́ fẹ́ wọ́pọ̀ ibi tọ́wọ́ bá ti kú ó di pé muslim ni kó wá sín pásítọ̀ ni kó wá sín kìnnì kan ni kó wá sín ẹ mọ̀ kọ́ ló ń ṣàánúyàn àwọn náà alágbàkó ni wọ́n ẹni tó bá ti mọṣẹ́ tó ṣe òun náà ló máa fẹ́ máa rò pé òkè o iṣẹ́ tí mo ṣe o jẹ́ kí n escape ń bẹ̀ kò tó bá escape ń bẹ̀ tí wò bàbá wọn jẹ tó bàbá wọn ọmọ tó bá tó mọ̀ pé ò lè ṣe traditional tó bá ti fi pọ̀ ọba lò ẹ̀ sọ wípé ò ṣe bá sọ pé àfà ṣé o lè ṣe traditional bá ti ní ò lè ṣe láti pọ̀ ọba lò sọ pé ò lè ṣe bọ̀ kò ń ṣe tiwọn ó lè ní gbogbo ẹ̀ lọ́tún lọ́sìn so to cut the story short ọlọ́run akọ ọgbà àmọ́ ṣe àníṣe lásán káṣà máa di rálẹ̀ díẹ̀díẹ̀ kò tí ká tí ọkàn rárá bọ́ọ̀sì kò ní bá ọgbà lójijì òun ni ọ̀rọ̀ tèmi káṣà máa di rálẹ̀ díẹ̀díẹ̀ o kò jù báyẹn lẹ́ṣẹ̀ gan. Thank you so much but kí ló yẹ make sense òun ló máa da ọ̀rọ̀ dídìra èmi ò rò ní dídìra kan wà tó kọjá AK-47 o kò tí yé yín àwọn àwé yẹn gan wọn tó ń lo AK mọ́ àwọn ìbọn burúkú kan tó ń wà lọ́wọ́ wọn tó lọ fà so mọ́mí Ìdòwú ẹ kálẹ̀ ọ̀ mútùmá ẹ kú ọjọ́ mẹ́ta happy new year. Same to you ẹ kú ètò. ẹ kọ̀lẹ́ máa. ẹ kújọ́ mẹ́wàá o mo kí gbogbo ilé o. gbogbo ilé ń kí yín máa o. Anyway kò sí mi tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ tuntun mi tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ sára àwọn olóṣèlú àbáwọn tí wọ́n ń pa torí gbogbo wa láti mọ̀ pé bó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn àwọn òbí lèmi tiẹ̀ fẹ́ rí báwí ẹ̀yin òbí tẹ́ ẹ̀ ń fi ọmọ yín sínú school bus tí school bus ń gbé àwọn ọmọ yín lọ sí school ẹ ṣáà wà very careful ẹ wà very very careful torí tó bá ṣe ń pé orí wa pé nílẹ̀ Yorùbá ni àbí ní Nàìjíríà generally ni tí àwọn òbí bá decide pé tọ̀ ìlú ò save gbogbo aládẹ mọ̀ pé ìlú ò save àwọn ọmọ wa náà fẹ́ wà lẹ́jẹ́ kó máa ṣe homeschooling títí dìgbà tí ìjọba máa lè bá wa fix ìlú wa orí wọn ò bá pé ṣùgbọ́n orí ẹ̀yin òbí orí yín ò kí ń pé nígbà míì ẹ máa rí ewu ẹ máa ti àwọn ọmọ yín sínú ewu school tán máa ṣe tán in another 5 years tá bá ń continue báyìí kò sí school tẹ́ lè lọ kò lè wúlò fún yín kò ń ṣe tí èpè nítorí tí ìlú ò bá rọgbọ mi ò mọ ibi tẹ́ ti fẹ́ gbé lò ẹ̀yin ló wá yẹ ká wá san ká wá kórìí yín wá pé ẹ̀yin lẹ bímọ mo ti rí àwọn ọmọ tó jẹ́ pé wọ́n lọ mo rí woman kan ní east ni o wọ́n ní ọmọ ẹ̀ lọ ṣe youth service
wọ́n wá ní blood pressure ọmọ yẹn rise, wọ́n wá ní wọ́n á ń send ọmọ yẹn padà pé kó lọ ilé kó lọ tọ́jú ara ẹ̀, wọ́n kidnap ọmọ yẹn. Bí woman yẹn dẹ̀ ṣe ń sunkún lọ́jọ́ yẹn, ó dẹ̀ ń pé lọ́mọ 4 àbọ̀mọ 5 láwọn bí, ọkọ àwọn sì ti ṣaláìsí tipẹ́, àwọn nìkan náà ń ṣe wàhálà. Èmi ò mọ ibi tí ọ̀rọ̀ yẹn já sí, bóyá wọ́n pàpàrọ̀ ọmọ yẹn o, bóyá ọmọ yẹn ti kú o, èmi ò wá mọ̀. Náà ibi táyìn òbí tiwa tó wà ti yé mi nìyẹn. Mi ò mọ̀ bóyá bí ẹ̀yin ṣe ń bímọ bóyá ó yàtọ̀ sí bí àwọn ẹlòmíì ṣe ń bímọ. Ẹ lè ṣe homeschooling fáwọn ọmọ yín, ẹ̀yin tí ẹ ṣe yẹn ná. Ẹ rí i pé tí gbogbo yín bá tiẹ̀ sọ pé ṣé tiẹ̀ rí gbogbo secondary school, primary secondary school pé ẹ wò ó, ìlú ò save. Ó tọ́ ni mò ń sọ fún yín o. Ọjọ́ kan ni wọ́n máa jí gbogbo school bus gbé. Tó bá dẹ̀ jí school bus gbé ẹ̀ ní gọ́vnà tó máa ràn yín lọ́wọ́ o. Òótọ́ ni mo gé fún yín. Kò sí gọ́vnà tó máa wá bá yín gbà àwọn ọmọ yín lẹ̀. Ẹ kàn máa sunkún náà ni, tẹ máa tan ring light, tẹ máa gbé fóònù, tẹ máa bẹ̀rẹ̀ sí ń sunkún. Àwọn ọmọ ti lọ nìyẹn. Àwọn ọmọ tó wá lọ yẹn wá mọ nǹkan tó ń lọ fún àwọn ọmọ lọ́mọ ṣe, bóyá wọ́n ti lọ yọ gbogbo kíndìnrín wọn, wọ́n ti gbé ògúlù tán, wọ́n ti jù wọ́n jù síbì kan. So tó bá ṣe pé orí òbí pé ni, ẹ jẹ́ káwọn ọmọ yín wà nílé, ẹ jẹ́ kó máa ṣe homeschooling, ẹ máa jẹ́ kó máa ṣe lesson, ẹ sọ fún ìjọba ń pé àdúgbò save. Ṣùgbọ́n ẹ ní ṣe, wọn ò ní ṣe láíláí. Mami Ìdòwú, same àwọn olórí burúkú òbí tẹ́ ẹ sọ yìí, àwọn náà ń jáde tán dé fìlà káàkiri pé kálayé máa ṣe lọ, so ẹ fi wọ́n lẹ̀. Àwọn náà ń gbé fìlà jáde báyìí tójú wọn jóná tán lo kírìmù pa yẹn pé ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ kejì sẹ́ẹ̀. Bí ìlú ò ṣe dáa tó, èèyàn protect yín ẹ tó sọ pé ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ kejì. Sátì ní irú insecurity yìí Nàìjíríà rí ní mọ́mí. So èmi ò fẹ́ kéèyàn kankan preach ìfẹ́ nìkan mọ́ mọ́mí, ẹ fi wọ́n lẹ̀. Ó dàbí wípé nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá Kàmọ́ yẹn tí ò tí ì ṣẹlẹ̀ sí bàbá Jamiu, kò mọ̀ nǹkan tí bàbá Kàmọ́ fi. Ẹ jẹ́ kó ṣẹlẹ̀ sí bàbá Jamiu, kó ṣẹlẹ̀ sí ìyá Sukura. Bóyá táìmù gbà yẹn maybe all of us will now come out láti mọ the right thing láti ṣe. So ẹ fi wọ́n lẹ̀, ẹ jẹ́ kán máa kán gbọ́mọ, kán wọlọ, kán wọ everywhere. Gbogbo ilẹ̀ Haúsá tó tiẹ̀ ti ń ṣẹlẹ̀ yẹn kó kúrò ńbẹ̀. Ó ti ṣẹlẹ̀ nílọrin, kó kúrò ńlọrin, kó bọ́ everywhere, kó bọ́ sọ́sùn, kó bọ́ sẹ́kọ̀ọ́. Kán jẹ́ ọba gbé ń bẹ̀, ọmọ ọba kán bá a sùn bọ́n ṣe báyà Ìbàdàn yẹn sùn. Kò ṣe àwọn ọmọ yẹn nìkan ni ò safe mọ́ mọ́mí, everybody ò safe mọ́. Ẹ wo ìyá yẹn, kí náà fẹ́ gbà lọ́wọ́ ìyá yẹn tán pa nìbàdàn yẹn, kí náà fẹ́ gbà lọ́wọ́ ẹ̀, ìyá etí. Wọ́n fi fíràn ni, wọ́n dẹ̀ báyà yẹn sùn báyẹn. Wọ́n kó ìbásùn fún, wọ́n kó ẹ̀pọ̀n ràbàǹdẹ̀ fún ìyá yẹn, wọ́n ṣẹ̀ṣẹ̀ gbẹ̀mí ẹ̀. Ìyá etí. Nǹkan tó dùn mí, òbò ló wà nídìí ìyá etí mọ́. Nǹkan tó dùn mí bẹ́ẹ̀ ni pé àwọn ìyá yẹn ó ṣe kò ṣe, wọ́n á ní ọmọ, wọ́n á láwọn ọmọ, wọ́n á ní àwọn ọmọ ẹ̀gbọ́n, wọ́n á láwọn ọmọ àbúrò, gbogbo wọn wá gbé fún wọn. Wọ́n pọ̀ ọmọ ẹ̀ náà mọ̀ náà. Wọ́n pọ̀ ọmọ ẹ̀ náà mọ̀. Pọ̀ ọmọ ẹ̀ kan náà mọ̀, ọmọ ẹ̀ kan náà wà bẹ́ẹ̀. Wọ́n ló ń ṣàmọ̀tẹ́kùn. Ẹ jẹ́ má jẹ́ kí n tàn yín, nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò lè ṣẹlẹ̀ ní bóyá bírú Benin or Warri nǹkan Delta, kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ṣẹ́rí ibi tí àwọn ibi tó máa ń pè ní Sábò àbí tí wọ́n máa ń pè ní, wọ́n á ti bàjẹ́ yẹn jẹ́. Wọ́n á ti ibẹ̀ yẹn àná yẹn tó bá ṣe pé irú gbogbo ibẹ̀ yẹn ní irú nǹkan tó ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀, kódà kò ṣe ní East gan. Ṣẹ́rí ibi tó ń pè ní Sábò táwọn Haúsá Fúlàní máa ń wà, gbogbo ibi tó máa ń wà yẹn, gbogbo ibẹ̀ yẹn á ti bàjẹ́. Ṣùgbọ́n kí ni Yorùbá máa ṣe? Wọ́n máa gbé fóònù, wọ́n máa pariwo ni. Àní kó Jogun State gan, kó Jogun State ilẹ̀ Yorùbá wa yìí gan, àwọn pípù yẹn wọ́n ti máa lọ dán kan wò ń bẹ̀. Bó ṣe yẹ kó rí nìyẹn, ṣùgbọ́n ẹ dákẹ́ ẹ. Wọ́n ya wèrè ń bàdàn náà, wọ́n ti kan bí tó yẹ kó kàn ni. Mọ́mí Ìdòwú, nǹkan tẹ̀mí notice. Ẹ bá ti kan bí tẹ bá mọ tó ṣẹlẹ̀ ń ṣáṣá, ẹ mọ tó ṣẹlẹ̀ ń ṣáṣá ń gbà yẹn. Wọ́n kó ku wọn sórí tírélà, bó ṣe ń dá tírélà dúró náà ń pa wọ́n, náà ń kó ku wọn sínú tírélà yẹn padà. Àwọn tó ṣe iṣẹ́ ṣáṣá yẹn mi ò fẹ́ sọ̀rọ̀ o, àwọn tó ti jẹ́ ṣáṣá yẹn ó yé mi o, àfẹ́ sọ̀rọ̀ ó yé mi. Àwọn tó ti bọ̀tọ́rọ̀ bá délẹ̀ wọ́n máa jáde, àwọn bọ́ọ̀sì yẹn máa jáde. Kò yẹ kí wọ́n pa ìyá yẹn bẹ́ẹ̀ yẹn, kò yẹ kí wọ́n pa ìyá yẹn bẹ́ẹ̀ yẹn, kí wọ́n má ṣẹlẹ̀ lánàá. Ìgbèríko ni tó fà á nìyẹn. Bọ̀tọ́ yẹ jẹ́ ìgbèríko náà, ṣé ẹ̀rí nǹkan tó ń ṣe ń Kwara ni? Ní Kwara wọ́n ti sọ wọ́n di àlèmọ́ńjìrì, wọ́n kó wọn síta báyìí ni. Ọ̀gbẹ́ni wọ́n ti pa ọgbọ́n ọkọ wọn dànù, wọ́n kó ìyàwó wọn lọ. Ṣé ẹ rò pé nǹkan kékeré ló ń ṣẹlẹ̀ ń Kwara ni?
gbogbo ọba Yorùbá ló ti fẹ́ jí tán gbé ní náà Kwara. ti padà ní Kwara yẹn dà gbogbo wọn ló ti fẹ́ jí tán gbé ní Kwara àwọn bó ọba ṣe ń Yorùbá. pọba wọn ló ti ń pọba wọn náà install Fúlàní lé wọn lórí ńbẹ̀ kí ni kí ni wọ́n àná. dẹ̀ wá sọ pé ká tún dìbò èmi ò wá mọ̀ èmi ò mọ̀ bóyá nítorí pé bóyá sentiment ni o èèyàn tó bá lè la ẹnu bí Nàìjíríà ṣe wà yìí bó ṣe wà yìí ìyẹn tó bá lè la ẹnu pé ó kàn máa ń yà mí lẹ́nu ni pé àbí ṣé òṣèlú náà tún dàbí ẹ̀sìn tó máa ń kóyàn lọ́pọlọ lọ ni torí kò tí ì yé èmi rò pé bí mo ṣe wà ní ìsìn tí mo bá wà ní ipò kan mo gbọ́dọ̀ fi ipò yẹn ọmọ mi gbọ́dọ̀ mọ̀ pé mi ni mo wà nípò wọ́n gbọ́dọ̀ jẹ nínú ẹ̀ wọ́n ń pa Yorùbá wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń pa Yorùbá sódà kó tún fẹ́ pọ̀ jù gbà sí Buhari gan wà ń bẹ̀ lọ. èmi ò lè ẹ̀mọ̀ kan tó máa ń bí mi inú ẹ̀yin náà wá sọ pé ó dàbí àbó pọ̀ jù gbà yẹn lọ ẹ̀mọ̀ kan tó máa ń bí mi inú ni wọ́n á ní bàbá wa ló wà ń bẹ̀ ọmọ wa ló wà ń bẹ̀ ẹ ti kò wọ́n sì ń pa ẹ́ bí ẹran bàbá yín wà ń bẹ̀ ẹ ní filling station bíi tẹ́ẹ̀ fi ń repo lọ́fẹ̀ẹ́ ẹ jẹ sànpànà ìyá ẹ má wọrí 4+4 ní kẹ́ ẹ máa kọ́ you will not be alive to know that 4+4 is 8 make una keep saying 4+4. torí ẹ èmi ò ní ọ̀rọ̀ púpọ̀ sọ ju pé àwọn òbí tó bá ní torí àwọn òbí pé ni àwọn òbí ni ṣùgbọ́n àwọn òbí yẹn gan náà orí wọn ò pé so tọ ẹ tó bá dẹ̀ ti fọmọ ẹ̀ ṣe sàárà fún àwọn olóṣèlú. I don't care ọ̀rọ̀ rẹ ti sọ màmá mi I don't care ni kán pa ẹnìkan ó yẹ ká mọ̀ pé ogúnlọ́gbọ̀n èèyàn ló máa kú létà wọ́n ti pẹ́ nìkan nìyẹn àpẹẹrẹ nìyẹn ó sọ fún yín ẹ̀ẹ́kẹ́ ti jáde èmi ò mọ irú Kwara yẹn kọ́dẹ̀ pààyàn 200 káwọn kọ́dẹ̀ dákẹ́ mẹ́rin nílọrin ká máa jẹ ẹ̀kọ́ nílọrin bẹ̀ yẹn ṣé ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ yẹn ò yé yín. ìlú brọ́dà mi ìlú tó sọ pé ó jìnnà sí náà tó sún máa lù jọ Ìlọrin ni. gbogbo wọn nílọrin yẹn ṣe ń gbọ́ gbogbo bá ṣe ń sọsẹ́ ní èrùkú kan sọsẹ́ ní gbogbo àwọn ibi tí Yorùbá wà yẹn wọn ò lè ṣe nínú Ìlọrin sọ̀rọ̀ mi yé yín bẹ́ẹ̀ yẹn wọn ò lè ṣe nínú Ìlọrin reason behind that ni pé ẹ̀míà náà ń jẹ nílọrin sọ̀rọ̀ mi yé yín bẹ́ẹ̀ yẹn so ẹ̀míà àti gbogbo kábínẹ̀tì ibi gọ́vnọ̀ Fúlàní ni gbogbo wọn tó fi dórí last person ní secretariat wọn so if you want to tell me pé Fúlàní lè wọ Ìlọrin kán pa èèyàn 200 tán pa yẹn màá sọ fún ẹ pé irọ́ ni màá dẹ̀ dúró tì. ibi tí Yorùbá wà ni wọ́n ń pa bẹ́ẹ̀ ni ibi tí Yorùbá wà ni wọ́n ń pa wọ́n pa Yorùbá ni. so ibẹ̀ yẹn ká wá gbé sórí ìròrí wa ká máa sọ pé sóde ẹ̀fọ́ pé àwọn tó ń pààyàn yẹn wọ́n ṣe Fúlàní kinní kan ni wọ́n ká máa wá excuse fún wọn ó wà obvious pé wọ́n fẹ́ gba gbogbo ibi tí Yorùbá dominate níbẹ̀ yẹn ni tọ́mọ̀lẹ̀ ti gbà kí ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n màmá mi ń gbà téèyàn bá pa èèyàn 200 ládùúgbò kan ta ni ó dùn ládùúgbò yẹn mọ́. kò sí. tí ẹ̀ mọ̀ kan tó ń pè ní pé èèyàn pa èèyàn mélòó kankan ló ń gbé èrùkú àwọn mélòó ló ń gbókè ọdẹ àwọn mélòó ló ń gbé woro ní woro tó lọ yẹn. tí ẹ̀ dẹ̀ wá àdúgbò kan tí ẹ̀ dẹ̀ pa èèyàn 200 over 200 kò ṣeé kà tẹ bá bí wọ́n léèrè wọ́n á ní àwọn community leader Fúlàní community leader àwọn pa wọ́n láyé àwọn náà máa sọ pé èèyàn 200 ló kún bí èèyàn 100 nígbà tán kọ́kọ́ dé níbo ni wọ́n wà ní that time. àwọn olóṣèlú wa ló ń pa wá àwọn olóṣèlú wa àwọn ló ń pa wá. definitely ẹ máa gbọ́ definitely gbogbo wọn mọ̀ àwọn insider wà nù wọn ṣe báwọn kan ló lọ gbà bọ́ lọ́wọ́ àwọn èèyàn lókè ọdẹ bẹ́ẹ̀ mọ̀ àwọn ọlọ́dẹ 15 tán padà nù lókè ọdẹ ṣe bí èdè ètò ọjọ́ tó máa àtàkì wọn náà lọ gbà bọ́ lọ́wọ́ wọn tán láwọn fẹ́ bá wọn sáfìsì ìbọn wọn wọ́n lé wọn fún ambush wọ́n dẹ̀ padà pa wọ́n láàárọ̀ ọjọ́ kejì kò tó aago 11 tán ti yanjú àwọn lẹ́wọ̀n àwọn 15 ọlọ́dẹ yẹn wọ́n lé wòlú yẹn ambush ni wọ́n dẹ̀ wọ òkè ọdẹ straight since wọ́n ti pa àwọn tó lè block wọn. ìyàwó ìwúmà kan wà nù wọn tó ń sunkún báyìí tó gbọ́wọ́ lé orí òkú ọkọ ẹ̀ báyìí ó látòkọ òun àti àbúrò ọkọ òun bíi méjì náà pa nínú àwọn ọlọ́dẹ yẹn. ẹ wo bá ṣe ń lùsì àwọn èèyàn kẹ́nìkan wa máa fi life tiwa ṣe politics kó mọ ládi Fúlàní ká máa dúró síbi pé kìnnì kan ṣe ọmọ yìí máa ṣòfò dànù. ní ìbára ni kámẹ́rà mi máa kámẹ́rà ara mi ìjọba Kwara. ṣé wèrè nìyí ni kẹ́nìkan wá bọ́ síta kó máa sọ fún yín pé ṣe mọ̀ pé tribe la fi máa ń ṣe ẹ jẹ́ ká tẹ̀lé ọmọ wa ṣe tó bá fi lè wọlé second term àwọn ọmọ kásọ lérí ní káàkiri ńlẹ̀ yín ni
dẹ̀kẹ̀rẹ̀ ya wèrè cause most of the time ṣe 4+4+4 yẹn mo assure pé kò kí ṣe Ṣèyí Tinubu ló wá ń kọ 4+4 Ṣèyí Tinubu dẹ̀ eléyìí aago ọwọ́ ẹ̀ lásán 500 million ní tọ́tọ́ family house yín tán ti wó kán ta ẹ̀yìn gangan fúnra yín alára kán gé orí yín bí kán gé apá yín kán tà á gbogbo ẹ̀ ò tó 200,000. Kan yọ kidney wọn ta. But you go online ẹ máa ṣe rádaràda àwọn wèrè kan náà wà nísìnyí tán lọ ń DM àwọn influencer bọ̀bọ̀ yẹn jáde bọ̀bọ̀ tó máa ń ṣe àmúnéke gọ́fúnà àmúnéke ó láti jáde wípé ọ́n send message sóhun kókó wọn á join àwọn olówó á sọ fóun pé àbí crumble tó ń jẹ nínú Facebook yẹn ló máa jẹ kó máa bọ̀ kó wá join dollar gang kẹ́lẹ̀ mọ́ rú ayé orí burúkú tó ń jẹ dollar gang so Nàìjíríà ta ti ná náírà ẹ dìbàlù owó títí tí dọ́là rẹ̀ tún wá rárá fáwọn èèyàn olórí burúkú eléyìí ó ní kò ní sí nẹ́tíwọ́ọ̀kì láwọn àdúgbò kan so therefore kan sáyìn manual transmission olórí burúkú ẹ̀dẹ̀ ń yọ 50 naira lórí transaction lórí ọmọ Nàìjíríà everyday nẹ́tíwọ́ọ̀kì dẹ̀ dáa kò fẹ́ yẹ yín ni ṣé wùwèrè làwọn ipò yìí ni at the end of the day ẹ̀yin tán ń já owó lórí yín yẹn náà tẹ́ẹ̀tì ẹ̀ mọ̀ pé billions trillions ló ń make pàdé ó lọ kó 500 billion ó ń kó fáwọn governors àǹfààní ní pé òun ò rówó tòun ṣé nítorí pé òun ò kì í ṣe APC is that not madness ṣé kò wá obvious sí pé wọ́n ń ta ọjọ́ ọ̀la yín wọ́n ń ta ẹ̀yin gangan alára wọ́n tún wá ń pa yín wọ́n ń rẹ̀ yín tà wọ́n ń rẹ̀ yín sun because I don't get it make sense now the point tẹ̀fí fẹ́ support yẹ ẹ tí ò kọ́ hospital kan fún yín tó kọ́ INEC headquarter tó ní kán tó lọ mú 1.1 trillion ní owó èmi àti yín kán tó lọ fi ṣe election yẹn ò tún wá ní jẹ́ nǹkan tó máa tún jẹ́ transmission electronically ó sáré lọ buwọ́lù gbàtọ́ yẹ pé senate àpò ẹ ló wà 31 governor ó ti bá ìwọ̀n over ẹni tí ò bá ti ṣe tiẹ̀ EFCC ẹ lọ gbé kó wà lẹ́wọ̀n tá a fi ṣe election tó lórí burúkú nìyí ni kí ló dé náà wọ́n máa sọ̀rọ̀ kìíní kan DSS bíi 50 ló lọ́wọ́ bá òní airport ní Rufai the same Rufai ló gbé ẹnu sókè tó ń campaign tó ń sọ̀rọ̀ ní Chatham House o gbogbo kwẹ́yọ̀ tó ń bi Tinubu Chatham House Rufai ló answer question ló ní kó máa bá wọn dáhùn question wọn kó bẹ́ẹ̀ wọn dé ìyẹn lẹ́ lóhùn òṣèlú ògbórí burúkú tó náà ti ṣe ó ti tó òun fẹ́ lọ kàwé ní Cairo ìwọ ló ní kó wá join at the end of the day wo tó fi san ó ní ó ti jí 485 billion kan yẹ fi sùn náà wá. Emefiole olórí burúkú torí pé kò ti join APC náà ni ó ní kán lọ gbé òun náà tó bá ti join APC wọ́n á gbé ẹ wàá máa ṣẹjọ́ táwọn òfin ṣèjọba tán ni but tó bá ti join APC your sin is forgiven olórí burúkú lẹ̀ EFCC o kò ní ragbá fún yín o because I don't know what you are doing tẹ́ ẹ fi lè jẹ́ independence organization kẹ́ ẹ lè dá dúró àtà INEC ẹ ti ya wèrè gbogbo yín ẹ sì kú yánmọ́yánmọ́ ní ibi tọ́rọ̀ dẹ̀ ń lọ sìn ìjà ayédè ó máa bọ́ sí yín láàrin èmi mọ̀ pé ẹ máa fa Rufai yìí níbi tí ò ti dáa ẹ máa fà ń fàkùfà ẹ rò pé Nnamdi Kanu ni gbàyẹn lẹ máa tó rí pé wàhálà wà nígbà táwọn Fúlàní bá jáde sí yín lọ́rùn ẹ rò pé orí burúkú ni gbogbo wọn ṣé Rufai náà wá ṣe kúre ni ó lọ sí gbogbo wọn. mi ò léyìn rere ni olórí burúkú ló náà ó bọ ti bó ṣe ń fà á jábọ́ra wọn yìí ṣé ẹrí kó ṣẹlẹ̀ rí nínú òṣèlú Nàìjíríà ni kán fẹ́ campaign kán fẹ́ ṣe election káwọn politician máa para wọn kán máa para wọn èdè yẹn máa dì wọ́n àwọn rẹ́ẹ̀pù jáde wọ́n ṣe APC olè ní rẹ́ẹ̀pù ẹ ti mọ̀ pé wàhálà ń rúgbó bọ̀ nìyẹn nǹkan táwọn máa ṣe gẹ́gẹ́ bí èèyàn ni pé káàbá ti le kí gbogbo wa máa lo social media láti máa pariwo kán mọ̀ pariwo ń lọ káwọn èèyàn bọ́ sí títì kán dàrú mọ́ wọn lọ́wọ́ pé àníṣe ń tó páàsì sí lọ́ọ̀ yẹn kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ transmission tá a máa ṣe ìwọ ṣáà ti ní gbogbo ẹ̀ ìwọ ló ní judiciary ìwọ ló ní 31 governor ìwọ ló ní senate ìwọ ló ní military kí ló tún kù tó ní lọ́wọ́ ìwọ ló ní judiciary tó tún máa dájọ́ àbí ṣebí kò ti win ni kò ṣe sọ pé òkè o go to court káwọn olóògùn tó kó sí kóòtù náà tán gba 300% increment tó kọ́ 40 báṣọ fún l'Abuja doctor wà on strike over 8 months ní Nàìjíríà wọ́n kúkú hypertension doctor
olórí burúkú ara yín kó fàṣẹwó káàkiri ẹ̀ ń ṣe bí wèrè ẹ lọ́wọ́ àwọn tó ń tẹ̀lé Tinubu ń táìmù yìí náà ìtò kọ́lé mẹ́rin ti kọ́lé mẹ́rin tó kọ́lé mẹ́fà ti kọ́lé sí mẹ́fà tó ralé márùn ti ralé márùn sí Canada owó èmi àti yín náà dẹ̀ ni olórí gbogbo yín bẹ́ẹ̀ ṣe wà yẹn bẹ́ẹ̀ ṣe ń rà káàkiri yẹn gbogbo ẹ̀ wọ́n fowó yẹn wu àìsàn fún yín ni àfi bó bá jẹ́ pé àwọn alálẹ̀ ò sí mọ́ ló kù àfi kó má yẹ pórí omi ilẹ̀ yẹn lẹ́ mú òun ló kù àdàbí tí yàrá máa jà wọ́n yẹn Nàìjíríà tó ń kúkú ẹ̀sìn ló kù on top of that ẹ kó gbọ́ ọ̀rọ̀ ọdún wọn lọ tán ẹ tún pa wọ́n gba ọlá fẹ́ ṣe gbogbo wọn yẹn dà ẹnìkan wá ní ẹ jáde ẹ ká jà fún òmìnira ilẹ̀ wa ẹ̀yin ọba kan wá kásọ sọ́rùn ẹ̀dẹ́yìn kìnní kan ọba òfowó lẹ́jẹ́ tẹ́ẹ̀ní bọ́ọ̀sì tẹ́ẹ̀lẹ́fọ́ntírì àwọn ọba kan ti jẹrí náà nígbà Bọ̀dé Thomas ń bọ́ báyẹn sọ̀rọ̀ tó pé kìnní kan ọdún èmi ló ń gbó máa gbó lọ ṣé kò gbó tó fi kú ni àbá kékeré ẹ̀gbọ́n sódì yẹn ni everybody máa di ọ̀dẹ̀ sínú ìlú kábíyèsí o on top of what Ogun fẹ́ pa gbogbo yín dànù ni àbí ṣé bí àwọn tán tẹlẹ̀ yẹn dó ṣe nìyẹn à ń sọ̀rọ̀ 1835 nígbà tán fẹ́ gba Ògbó Òṣogbo tán fẹ́ gba Òṣogbo wọ́n ti bá wọn fà débi pé bọ́n ṣe fẹ́ gba Kwara yìí náà ṣe fẹ́ gba Òṣogbo ńgbà yẹn àwọn jagunjagun Òṣogbo wọ́n dẹ̀ dìde ẹ tẹ̀ sórí internet now the information is a public knowledge pé Fulani invaded Yoruba land in 1835 yes ẹ lọ kà ẹ kà àwọn Ìbàdàn dẹ̀ join. wọ́n dẹ̀ kọ lẹ́tà sí wọn Ìbàdàn àwọn ológun Ìbàdàn dẹ̀ dé wọ́n dẹ̀ rẹ́bù wọn àwọn lọ́balọ́ba tó ń bẹ Ìbàdàn gbà yẹn àwọn ò ṣe torí pé àwọn fẹ́ gba Rolls Royce àwọn fẹ́ wá wọ́n fẹ́ wọn wú góòdì. àwọn fẹ́ bá Fúlàní sùn àwọn fẹ́ bá Ìgbò sùn olórí kúkú yìí wọ́n fẹ́ máa pa àwọn Fúlàní kó wọ́n fẹ́ máa ra màálù fún wa Fúlàní kó wá máa dà lórí ilẹ̀ wọn. ọ̀tọ́ pé àwọn ní èèyàn ṣàǹkóṣàǹkó ńlẹ̀ Yorùbá ọ̀hún ẹ wá ibi tẹ́ ti rí wọn náà níbi kan ti ká gbádá sọ́rùn pátí ẹ wá gbé ẹ gbà gbádá sọ́rùn gbélẹ̀kẹ̀ òfò sọ́rùn ẹ mọ́ ná bẹ́ẹ̀lì olórí burúkú gbogbo ebi ògbó ọ̀nà yín náà ti fẹ́ parẹ́ tán yẹn èdè tó kù lẹ́nu wa ẹ̀dí kan ló máa kù ìbá ń sọ nísìn àpàna Haúsá rẹ ni àbáwọn fún àwọn ẹrùfà olórí burúkú yìí ṣé wọn pa ìran Haúsá rẹ ni ṣé ẹrùfà ẹja Haúsá ni ẹ sọ fún mi Haúsá kan tó jẹ́ gọ́vnọ̀ ní gbogbo nọ́ọ̀tì kálífẹ̀tì ni wọ́n ọ̀pẹ́rẹ́tì ẹ̀ ó dẹ̀ wà systemically wọ́n pa gbogbo àwọn bá wọn dànù kí ni ó ń jẹ́ sẹ́ríkì wọ́n jẹ́ mi alẹ́ wọn lórí nùkà ń pè é. èyí tó fẹ́ ṣe fún wa gangan nìyẹn wọ́n máa pa gbogbo ọjọ́ ìgbà wọn bá wọn tá à ń pariwo nìyẹn màmá mi ṣe bí nǹkan tá à ń pariwo nìyẹn pé ṣé ẹ ya wèrè ni gẹ́gẹ́ bí ọba ṣé orí yín ti burú ni ṣé ẹ̀ ní làákàyè ni ṣé bá lọ́ba máa ń gbọ́ ìtàn ni ẹ̀ lè ronú. pé kíní tán ṣe yìí ó ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀ dáadáa ìkùlé yín nìyẹn wọ́n ló kú tó ń pojú bẹ́ẹ̀ ni òwe ńlá ló ń pa fún yàn náà ẹ̀dẹ̀ sùn ẹ̀dẹ̀ takaka odidi igwe wa sọ fún lójú yín bẹ́ẹ̀ pé ikú tó ń pojú gbà ni ó flash èèyàn ni o ó flash èèyàn gangan pé ikú iná bọ̀ lọ́dọ̀ ẹ̀. tó bá ti wá di kíní kí ló dé tí ẹgbẹ́ náà ṣèyàwó orí burúkú ni ìgbéyàwó téèyàn bá ṣe tí ò pé yẹn ẹ divorce now ìlú tó colonize wa àwọn pẹ̀lú tiwọn sí mẹ́rin ṣé ẹgbẹ́ jù wọ́n lọ ni England mbẹ́mbẹ́ Scotland mbẹ́mbẹ́ North Ireland mbẹ́mbẹ́ Wales wà mbẹ́ àwọn pẹ̀lú tiwọn sí mẹ́rin ọgbọgba ní UK kí ni population wọn Nàìjíríà ó dàbí pé èèyàn kó 30 country papọ̀ láfíríkà ó wá kó sínú country kan ó ní Nàìjíríà náà àbí irọ́ ni mo pa ni that is the most populous black nation in the entire world Èkó lásán is the population of Burkina Faso tọ́gbẹ́ àwọn àṣẹ country lẹ́nìí tọ́dẹ̀ ń wa góòdì ara wọn ọdún owó góòdì táwọn ní lásán ti tọ́ mọ́ lọ school láti primary day university Tinubu gbé school fees láti 50,000 lọ 250,000 ó lóun fún yín ní lóònù ṣó lórí burúkú ni yín ni kí ni Tinubu ṣe fún yín látọdún mẹ́rin tó ti wà ń bẹ̀ kí ló ṣe fún yín jùpọ̀ sọ àwọn ọmọ yín dọ̀rọ̀ àṣà nítorí ọ̀rọ̀ àṣà ń ṣaṣẹ́wó kiri ẹgẹ ẹ̀rọ ìfowó ìgbọ́mọláńtà ọmọ lọ school ọmọ graduate àfi kó gbé ẹ̀kọ́ lóun ta t-shirt àwọn ọmọ fẹ́ ìdí gbé ọyàn kó tó di pé ó jẹun lórí TikTok ìtọ́jọ́kùnrin mú un gbó kiri ẹ̀gbẹ́ títì nígbà frustration ti pọ̀jù lára everybody wá ń rẹ̀ dànù adẹnikẹ́ ẹ lo YouTube yìí ẹ lo agbára YouTube yìí kẹ́ fi fèsì àwọn sọ̀rọ̀ rẹ YouTube náà wà nígbà tó ń fèsì ìjọba náà ẹ̀yin lọ sáfìsì ẹ mọ iye ọmọ tó ti kú sí sáfìsì ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kọ́pà ògbọ́dọ̀ jáde pé kíní bọ̀ ti 77,000
ìran yín ò rírí ó ti jọ yín lójú torí mi mọ́tẹ́ fi 77,000 rà nínú ẹkọ́nọ́mì Nàìjíríà kí lẹ́yìn fi 77,000 rà nínú ẹkọ́nọ́mì Nàìjíríà of today kí lẹ́yìn fi rà tó gbowó mọ́tò yín ni ìdáná lọ sí Yobe ó kú sójú ọ̀nà ìmí ọ̀ tó kọ́ sínú ìwé yín pé mú nọ́mbà ìtàn lè pè tán bá ti jí ọ gbé ọ̀ ti sọ fún yín bẹ́ẹ̀ yẹn pé àparí ìṣúná ti fi hàn yẹn pé ẹ̀mí rẹ̀ òde olórí burúkú yín lẹ̀ tún máa lọ sáfìsì yẹn náà ni ṣé ọlọ́mọ wíkẹ́ ń bẹ̀ ni àbí ibi jẹ́ ti ṣe búsọ̀búsọ̀bú èyí màárí ṣé ẹ̀rọ ọmọ sanwó okú ẹ̀rọ ọmọ rẹ̀ ń bẹ̀ ni àbọ̀mọ Ṣèyí Mákindé lẹ bá nu gbó wọn tó kó blálàbò yìí ẹ̀yin náà tún mú ìdìdìrín kan tó gun ẹ̀ tó gun okùn ẹ̀ fẹ̀fẹ̀ pọ̀n yagi ṣe wèrè níyìn ni gbàtẹ́ bá ṣe sáfìsì ọ̀hún tán ẹ̀ wá tún bọ́ sí stíìtì fọ̀gánáísà á máa pè yín ládùúgbò nígbà tí bá ń pa yín fọ̀gánáísà ó máa kù lẹ́pọ̀n yín nínú àdúgbò ṣé wèrè níyìn ni nítorí òsì fọ̀gánáísà ò sì bá sùn wọ́n ti pín gbogbo yín mọ́ ọ́fíìsì lọ́wọ́ àwọn olórí burúkú yẹn ti pín wọn mọ́ ọ́fíìsì ní new set every year ṣé olórí burúkú níyìn ni torí pé ń gba 77,000 lọ́wọ́ ìjọba àwọn náà wá sọ pé àwọn máa fún 50,000 ìrìnà owó mi ti wọ wá kìíní kan báyẹn dídìrín wọ́n máa gbà ń fùrọ̀ dàtọ́ bá tó parí ìyẹn sẹ́ẹ̀tì mi ò tún dé mọ́ ṣe ń fa àwọn ọmọ yín ṣòfò nìyẹn tó pé ayé lọ́lọ́pàá náà ìyàwó ẹ̀ nílé yìí pátá ẹ̀ ti ya ní òdì ìwọ ojú ìdí báyìí pátá ìyàwó ẹ̀ ti ya nú ilé ìwọ ló tó wá gbébọn ló pè tí a ga àsìjáde ọlọ́pàá ń bá àwọn ọmọ rẹ̀ sùn ọmọ kékeré ọmọ 20 something wọ́n bá wọn sùn lókè olórí burúkú ọlọ́pàá dáàdì rẹ̀ ó wà nísàlẹ̀ ń sọ prado nísàlẹ̀ tọmọ ẹ bá tún ṣe tán wọ́n wá fọmọ yẹn bẹ́ẹ̀ bí 2 million mọ́ lọ 2 million yẹn ọlọ́pàá yẹn ò lè rí láàrin ọdún kan o kò lè rí o ẹ̀ẹ́dẹ̀ pé àárọ̀ àtọ̀dọ̀ fínú yín tó bá sọ̀yàn dẹrú só ní kó rí ẹ̀ dàrú ni wọ́n ti reduce àwọn èèyàn Nàìjíríà kan tí mo rí sí nìyẹn wọ́n ti reduce yín sí kan tẹ́lẹ̀ enjoy wọ́n rí yín bí adìẹ tán kó sínú àgọ̀ tó bá ti di pọ́n fẹ́ jẹ́ kẹ́ gbádùn díẹ̀ wá sí yín lẹ̀ fọ́n dáwà díẹ̀ sílẹ̀ dáwà ìwọ̀nba owó mi báyìí náà bù sílẹ̀ ẹ wà mọ́ fẹnu gbin ẹni tó bá lè gun ẹnìkan pa ẹ mọ kéèyàn pàdé tó pọ̀ sínú kéèjì tó wá sí kalẹ̀ tó wá ra da ìwọ̀nba àgbàdo kékeré kalẹ̀ tó wá fẹnu gbé ìtẹ́nu ẹ bá gbẹ́yọ kan ìtẹ́nu ẹ gbé méjì ẹ wá ń ṣe bí wèrè bó ṣe ń tìtì yín nìyẹn náà àbẹ̀rò pé ẹ̀rọ̀pọ̀n rí bí èèyàn ni wọ́n rí bí ẹranko mẹ́rin kò sọ́ bá rí bí ẹranko èèyàn á wò pé adìẹ tí mo sì ń sìn ó yẹ kí n fún lóúnjẹ o bẹ́ẹ̀ ẹjọ́ kan yóò yí ẹyin èmi ò rẹ̀ yin ẹjẹ àbí kí n pàjẹ́ ńjọ́ kan kí n fi sí ọbẹ̀ wọ́n rí bí ògúnfe náà wọ́n rí bí ilé ilẹ̀ ẹni tí la lè dà sí yín lára wèrè ní yín náà ẹ̀ gbà ẹ mọ̀ pé pírẹsidẹ́ǹtì ni tábàmọ̀ jáde ẹ̀ mọ̀ pàwà ẹ̀ sì ń kú olórí burúkú yín ọkọ lọ gbùgbù ìyàwó lọ sangisa ẹ pé 1 million kó wálé kí wàá ní kókó yín ibi tẹ́ ti jẹjẹkújẹ káàkiri head hospital kò sí ná kò sómi kò sí doctor ẹ lọ wo tẹ́ everybody ń jẹ́ Nàìjíríà náà apple ẹyọ kan Nàìjíríà is 1,000 apple ẹyọ kan that is your highest currency ẹnìkan wá sọ́nà á sọ pé ayé yín nítumọ̀ ẹ fún ọmọ 6 months ẹ fún lápò ẹ rán ńlá fún ọmọ 6 months oṣù mẹ́fà ẹ rán ńlá fún ẹ rán pálámẹ́bẹ́ ń gúsọ olórí burúkú ní Yorùbá màdé tún sọ lẹ́ẹ̀kan sí torí ọmọ Haúsá àbọ̀mọ Ìgbò kò lè ṣèlú báyìí kó lórí burúkú yín mọ lọ́wọ́ ńlá fún mọ́kùn kẹ́ ẹ mọ́ jẹ fufu kò lọ́bẹ̀ kò possible ẹ ti jáde ó kàn ń dùn mí pé lórí burúkú làwọn tó ń compete pẹ̀lú Tinubu ni kò Tinubu ò dúró nídúró ìgbà tó fẹ́ gbàjọba lọ́wọ́ Jonathan kò dúró pé àwa náà ti wà a máa ṣe ADC kìnnì kan jẹ́ ká ṣe town meeting òun jáde ó instigate violence kó gbogbo èèyàn kó bá Nàìjíríà 2012 wọ́n dá wàhálà alẹ́ sílùú ni ó dúró jẹ́gẹ́dẹ́ lẹ́yìn wèrè mo ṣe ń wò ìpódà ń porí ẹ̀yìn gan ti dàrú you want to take power from somebody like as criminal as that man ẹ wá dúró sí ibi kan ẹlẹ́sìn meeting ẹjọ́ ẹ̀kẹ́ wà wájú protest ó ní náà àwọn ọmọ ẹ̀ka ti síwájú náà ká fi gba nǹkan tá a fẹ́ this time around but you are not coming out bẹ́ẹ̀ come out náà ìwọ̀n bá at least tabari sọ̀rọ̀ rẹ̀ tara Atiku tari Obi tari gbogbo àwọn candidate yẹn kọ́kọ́ ń so
kí gbogbo wọn máa kí Kwakaso tiẹ̀ instigate protest ní north èmi dẹ̀ mo jẹ́rìí north táwọn northern bá jáde ìlú yìí no kò ní rọgbọ ó la ṣe ń gbọ́ pé wọ́n lọ ń kó ẹ̀bùn fún wọn ní north wọ́n ń kó fertilizer kó gbogbo ẹ̀ lọ wọ́n lọ ń ṣe títì wọ́n ṣe gbogbo ẹ̀ fún wọn kán lè òpó ń ṣiṣẹ́ kán lè fi campaign olórí burúkú ọwọ́ rẹ̀ ó mú àwọn ọmọ Yorùbá ń pa wọ́n dùn yín lọ́rùn inú ọmọ Yorùbá yẹn tí wọ́n ń jáde pé ẹ lọ́wọ́ àwọn wèrè tán ń jóná tí àyẹn ògbójú ẹ̀ ló ti bàjẹ́ báyìí èmi ò rí kẹ́ rí fídíò yẹn kán dìbò fún. Karo White ni mo rí. ó dàbí ẹ tó ti ní kánsà. ó dàbí pọ́n sun ìyá yẹn díẹ̀. bí ẹ bẹ́ẹ̀ bá sun bọ̀ọ̀lì ọwá rí jẹ̀nàjẹ̀nà bí ilé ayé ọwá bọ́tà tó wá ní ẹ know what kọ́ sọ́pọ́tì Tinubu kọ́ sí kí ni kókó tó ti ṣe ò ní kókó ọmọ rẹ̀ ń kọ́ àwọn àbítọ́ ti ń fún wọn ní bàbá àbásùn burúkú kan tó jẹun. ìyá yẹn gan ni pé wọn á ti dúró ìyá yẹn gan pa níṣẹ́ ìrí bó ṣe. àní ẹgbẹ́ ọmọ ẹ̀ jáde ẹgbẹ́ àwọn ọmọ rẹ̀ jáde. ìyá tó rí báyẹn báwo lọmọ ẹ ṣe fẹ́ rí bọ́dà mi kílẹ̀ náà sọ. at the age of 5 at the age of 9 náà ti ń mú ọmọ wọn náà ti ń tọwọ́ bọ ọmọ wọn dára nígbà tí ò sí kókó gbọ́dọ̀ bá ògbórí burúkú yẹn dà ní o mọ ẹbí ọ̀dà pẹ̀sì máa sọ̀rọ̀ ẹ̀yin ká tó wá dúró lo ìbò ẹni pé yẹnyẹnyẹn ìlú rọgbọ ni wọ́n kó orí burúkú kúrò Nàìjíríà ni ṣé ìlú rọgbọ ni ìwọ ló ń jẹjẹ ó wà òkè ló kúrò Nàìjíríà so ó kù sọ́wọ́ wa o kí everybody kó àmọ́ bá ṣe máa ṣe we have to come out show our grievances and let our vote count ojú ọmọ Ìgbò ló máa ṣe kó túlù ṣe bó lè rọgbọ fún wọn kọ́ mọ̀ pé Ìgbò lè ṣe president kọ́ pìlú. ẹ jọ brother mi mò ń bọ̀ ẹ bá mi pe the next person tẹ bá ti sọ̀rọ̀ tán. ok so ẹ jẹ́ kán pìlú yẹn tẹ bá mọ̀ pé kò rọgbọ kó ń kálukú dọ́mú ìyá ẹ̀ gbé ká ní àlàáfíà ẹ wo iye àwọn èèyàn tá ń lùsù lójoojúmọ́ náà nítorí pé a fẹ́ kí Nàìjíríà dúró a country that has not worked nǹkan tó ń pè ní country ni pé a country is a place where people share common interest they come together and share common interest and share common interest ní Nàìjíríà ni àwọn kan láwọn fẹ́ ṣe sẹ̀ríà ẹ̀yin dúró pé ẹ̀yin fẹ́ ṣe constitution Fúlàní gbọ́dọ̀ káwọn mórí oko kó pa okú gbé ní ẹ̀ Sàárà -1 but ìwọ ò gbọ́dọ̀ pa Fúlàní nítorí pé ó bá jẹ okú ẹ̀ gan kó jẹ okú ẹ̀ mọ́ tó tèkè yẹn téèyàn tó gbin nǹkan sóko. Mr. Adéwálé ẹ gbóhùn sókè òjèrè ó wà annoying. Mr. Adéwálé are you there? Tẹ́ bá wà ń bẹ̀ sọ̀rọ̀. Mo wà ń bẹ̀ sáré fún mi 1 minute àbí 2 minutes mà sọ̀rọ̀. Okay. So gbogbo eléyìí ó ti ń dé góńgó ẹ̀mí o. Tẹ́ bá dẹ̀ mọ̀ pé ẹ ní family Nàìjíríà àwa ní. A dẹ̀ máa pariwo every other time. Nàìjíríà kò ṣe country tó lè ṣiṣẹ́. Àwọn tó dálẹ̀ náà mọ̀. Wọ́n dẹ̀ kọ sínú amalgamation 1914 pé tó bá ti pọ́ 100 years. Tẹ́ bá ti mọ̀ pé ẹ lè bára yín gbé ẹ pín kó ń kálukú lọ. Ṣé kò sí bá yẹn ń ṣèjọba tẹ́lẹ̀ ni? Ẹ wá mú gbogbo ẹ mú pínpín 2014 100 years pé ẹ tó rí níwẹ̀ ọbẹ̀ olórí burúkú tẹ́ ń ṣe tẹ́ gbé kaná tẹ́ ní pé Nàìjíríà ẹ fọ́ ìsáàsùn yẹn kó ń kálukú gbé pọ́ọ̀tì tiẹ̀ kéékèèké kó lọ ṣe ní tó bá wù ú ló sè sínú ọbẹ̀ káwúsá sọ Haúsá kí Ìgbò sọ Haúsá kó sọ Ìgbò sójà Yorùbá kó sọ Yorùbá ẹyẹ sórí burúkú mọ́ a lè máa lùsè yẹn everyday ká máa pàtẹ́wọ́ family yóò bá síbẹ̀ lẹ́ni ó máa kàn yín lọ́la àwọn ọmọ tó lọ school lẹ́ni ńkọ́ ṣọ́ọ̀ni gbé ọmọ tí yín tó kàwé pa ni everybody wà ló òyìnbó lónìí ò lè lọ Nàìjíríà ọgbọ́jọ́ kú nìyẹn òun dé Nàìjíríà gan báyìí ò tún gbọ́dọ̀ yẹ káwọn èèyàn mọ̀ pé ó ti dé ẹ̀kọ́ mansion sínú Nàìjíríà yẹn ẹ̀kọ́ bọ́ngálò ẹ ṣiṣẹ́ látàárọ̀ ọjọ́ dalẹ́ alẹ́ ọjọ́ yín ẹ̀ lè lọ ìlú yẹn bàbá Bóròdé ṣé wọn gbé bàbá yẹn pa ni few weeks ago wọ́n yìí tó pa bàbá kan tó 75 years lóyún bàbá yẹn tó ti gbé America for how many years but for how long wọ́n pa gbogbo àwọn èèyàn yìí ṣé orí yín burú ẹ̀rí náà ni one life is count ní fílẹ̀ ọmọ èèyàn tó bá pa ẹnìkan l'Amẹ́ríkà gbọ́mọ yẹn má dìde wo response
àwọn ọmọ tó pààyàn ní Minnesota ni táwọn àwọn àìsí pa ṣé wọn àwọn èèyàn máa protest nítorí ẹ̀ ni àwọn èèyàn tó ní feeling nìyẹn tó bá rí pé nìkan kú they will come out gba George Floyd kú ṣé George Floyd ṣé ó jọmọ Amẹ́ríkà ni bó ti ẹ̀jọba Amẹ́ríkà ṣe kò ṣe dúdú ni Martin Luther King tó jà fún ìran dúdú tí dúdú fún àlà Amẹ́ríkà lẹ́nu ṣé tí ò bá jà ta ló fẹ́ sọ pé ẹ fẹ́ lè ráyè tí ó tó dúdú máa wá Amẹ́ríkà ni ẹ̀yin ò tiẹ̀ fẹ́ ṣe anything torí pé kò ti kan family yín ó ti ń lọ nìyẹn ìmọ̀tara ẹni nìkan ẹ̀ náà ló bá yín débi tẹ́ ti lọ tẹ ọmọ lọ́rùn pa ní Ìbàdàn olórí burúkú yín tó bá ní kẹ́ jáde kẹ́ protest wọ́n sọ̀rọ̀ pa reform nsìn no one fit come out wọ́n ní kẹ́ gba 5,000 fáwọn ọmọ yín olórí burúkú yín jáde ẹ tẹ ọmọ 46 lọ́rùn pa lóòjọ́ ẹ sì gbókù wọn lọlé ẹ sì ní orí láyà ẹrù àmàlà lọ́jọ́ kejì ó dẹ̀ gba ẹnu yín ẹ̀ dẹ̀ jẹ́ ẹ̀yin olórí burúkú ṣẹ́yìn ẹ̀yin 5,000 lè fèsì ìjọba pé ẹ fẹ́ skul lọ́fẹ̀ẹ́ ní state yẹn àbí kẹ́ ẹ sọ pé òkè o ẹ̀yin ò ní sọ ju 2,000 naira lọ fọ́mọ skul wípé kíjọba wá nǹkan ṣe sí kẹ́ ẹ bọ́ra yín sí o ṣe é rò pé ìlú yẹn kò ní ètò gọ́vnà yẹn ò ní gbọ́rọ̀ sí yín lẹ́nu àbí ṣé májíìkì ni alẹ́ sí ó ti fi ń ṣe ìlú tiẹ̀ gba location kó sápò ẹ̀ ń gba gbolé àwọn èèyàn káàkiri ẹ̀ ń ṣe bí wèrè ẹ̀ dẹ̀ rálé sí Amẹ́ríkà ṣé wèrè níyín ni akótiléta olórí burúkú ǹjọ́ wo náà kó owó Switzerland tán wá stọ̀ ẹ̀sẹ̀ Nàìjíríà àbíjọ́ wo lọmọ Amẹ́ríkà wá tó lòun ara lé pamọ́ sí Nàìjíríà pò máa wá síbẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀dẹ̀ san táàkì lórí ẹ̀ ẹlòmíì ò tiẹ̀ tún gbáṣẹ́wó lọ bẹ̀ wèrè tó dàbí ọ̀pọ̀lọ́ yẹn náà fọwọ́ ra ẹsẹ̀ aṣẹ́wó inú private jet tó fowó èmi àti ń rà ṣé olórí burúkú ni wá ní ṣé gbogbo wa ti ya wèrè nínú ìlú yẹn ni ṣá ti ya wèrè ni táàfì lè jáde ká sọ̀rọ̀ níbi tọ́rọ̀ wà kọ̀sábà tí wàá ń sọ yẹn àtúnrà àwọn wèrè scrupulous element gbogbo tẹ̀sílẹ̀pẹ̀ ń rí owó yín náà fún yín lọ́yìn sí kọ́mà ẹ̀ tún gbèpè randíran lórí ẹ̀ kọ̀sọ́ mọ̀ pé owó èpè ló ń gbà wọ́n fowó èpè tọ́mọ ọmọ yẹn ò lè rálùbáríkà ọmọ máa rẹ̀ dànù ni gbogbo tí ó sì ṣe yín ó ń ṣe yín sínú ìkan ló kúkú ẹ̀sìn káàkiri ẹgbẹ́ kú ẹ̀kú UK ní àná olórí burúkú lọ hospital nílùú yín àfi kẹ́ ẹ lọ UK ṣé májíìkì ni Nigerians ló wà everywhere go to France Nigerian doctor go to UK Nigerian doctor ẹ̀yọ máyé wọn wà mísírébù kan láti kúrò nílùú tó bí wọn sí sọgbọ́ àwọn ọ̀dọ́ lágbájí dáṣẹ́wó ẹ lọ China ń bẹ̀ yẹn president tí wọ́n sọ pé ẹ̀yin ọmọ ẹgbàá lónù ẹ̀dá fátírì lẹ̀ aṣọ tọmọ ẹ bá produce lọmọ tí wàá máa wá rà tá a máa fẹ̀ ìdí lórí Snap lórí WhatsApp pé kẹ wá ara aṣọ ńgbò bá gbọ̀n dígbọ̀n yàn tán ṣé olórí burúkú ni yín ni ṣé wo life tán fáwọn ọmọ tí yín èwo ní ọmọ tí wọn lójọ́ ọmọ Nàìjíríà wọ́n ń group ọmọ tí wọn labroad now láti wá tún jọ lórí ilé yín lórí mo lè list àwọn ọmọ tí wọn tán wà ní sẹ́ni tán wà ní House of Rep tán wà ní there are just so many tó jẹ́ ẹsẹ̀ nǹkan tó jẹ́ àwọn ọmọ wọn ẹ̀yin tálíkà yìí náà ni tálíkà yìí ni ìwèrè kan bọ́ ta olóhùn òun ṣe fíìmù owó gbèdì síta olórin ìhòòhò ṣé o mọ̀ pé ìgbà tán máa bí léèrè ó ní wọ́n sanwó hospital òun ṣe tó bá yẹ pé ọ̀nà owó síbi tó yẹ kán náà sí ó yẹ kó ẹnìkan ẹ̀ṣẹ̀ máa sanwó hospital wọ ni it's not a matter of go to hospital and you get treated ẹ ṣèkó fún 27 years ẹ hospital ẹ̀yọ̀ kan kọ́ èmi dẹ̀ láìka àwọn ará Èkó wọn dìbò fún kọ̀sílẹ̀ tó tún kò sí náà kò lè ríbu ẹ̀yọ̀ kan béwúrẹ́ dúró lẹ́gbẹ̀ẹ́ àwọn tọ́ọ̀gì tó ń kó kiri náà máa dìbò fún àwọn tó ti bà ayé wọn jẹ́ tó ti sọ wọ́n dọ̀rọ̀ àṣà kọ̀síkìlò náà fúnra kéèyàn wà ní odidi ìlú kan for 30 years kó dẹ̀ mú nǹkan tó lè sọ pé ó tọ́ka sí pé ó ṣe náà ni pé owó àwọn tó ń gbowó ọmọ ta kú àwọn tó ń jalè àwọn tó ń gba tíkẹ́ẹ̀tì iṣẹ́ tí ò exist ò dálẹ̀ sódà wà lè take control city street àwọn MC olú ẹran náà wá ń control òun kọ́ ọmọ tiẹ̀ wá sí Amẹ́ríkà olórí burúkú ẹ̀ ọmọ tiẹ̀ ṣe military o òun ò ṣe kọ́ ọmọ tiẹ̀ sí military Nàìjíríà kán pa wọ́n ní fanáfasu kí ló dé àwọn àwọn military Nàìjíríà ibi tó ti ń pa ọ̀kẹ́rẹ́ kiri ìbọn tí gọ́ọ̀mẹ̀ntì gbé fún wọn àwọn tó ń wá sórí TikTok ńgbò bá pa àǹtà tó pa tán yóò so mókè gbogbo làgólàgó òdínú ṣòkòtò military ti ya ó rí tètè èèyàn at the end of the day a máa tọrọ owó ata ṣe fẹ́ kí Nàìjíríà àwọn ọmọ Nàìjíríà tó lọ ṣe military l'Amẹ́ríkà kán wá rí fídíò yẹn kílẹ̀ òkú máa rò lórí wọn
but ẹ ti wà jẹ́ káyé wọ́n wà miserable kò sí kókó kò sí take care mi ò mọ tó ń ṣe ń bẹ̀ ebi ò mọ tẹ́ ń ṣe nu military tí báyìí pé nǹkan ti ya wèrè ẹ̀sẹ̀ kí Fúlàní máa ṣe military lọ kí military Fúlàní kó sẹ́ẹ̀dù wẹ̀ ṣe báwọn lọ̀gá yín irú tí mo ló ń pò kété kiri yẹn ìjọ tó bá tún pẹ́ pọ́n lẹ́nu mi wọ́n ń lò mọ́ wọ́n á tún ṣí wọn lẹ̀ sí mi àwọn tán lọ pa wọ́n àwọn náà máa sọ pé òkè ibi náà gbà ẹgbẹ́ ẹfẹ̀ ẹ̀yìn ní kẹ́ ẹ ti pa wọ́n dànù á wèsì ẹ̀ dànù ọ̀wá ló ń sáàfù Nàìjíríà orí yín burú ni Nàìjíríà wo ló ń sáàfù ọ̀fẹ́ yí ọ́ ni ṣé Nàìjíríà sáàfù wọrí ni kí Nàìjíríà ṣe fún ẹ sáà ọ̀nà sanwó ńgbà tán bí ọ lọ́sibítù ni Nàìjíríà ló sanwó wípé ẹ ti bímọ o ó ya ẹgbà owó dókítà Nàìjíríà ló san fún wọn. ìgbà tó fẹ́ gba fọ́ọ̀mù tán máa fẹ́ pa gan ó hàn sùn láti rówó tó tún fi gba fọ́ọ̀mù. ó tún wá ní pé kọ̀nẹ́ẹ̀tì náà tún fi ń gba sójà o kọ̀nẹ́ẹ̀tì náà fi ń gba ọlọ́pàá o ṣólórí burúkú nìyí ni ẹ dúró gbogbo iṣẹ́ yẹn lẹ̀ fún wọn ọlọ́pàá bẹ́tẹ̀ ń wò yẹn contract work ni tí bá ti lówó lọ́wọ́ máa pọ̀ ọlọ́pàá ẹni yìí ń báyàwó mi sùn ẹ bá ń gbé ẹ tì mọ́lé fọ́jọ́ mẹ́ta tẹ́ pọ́jọ́ mẹ́ta yọ̀ tẹ́ mi lọ́rùn màá tún renew ẹ̀ kán bá mi fọ́jọ́ mẹ́rin kún nǹkan tọ́lọ́pàá ń ṣe Nàìjíríà nìyẹn o lè ti wá kẹ́mi mọ́lé Nàìjíríà rí tó yẹ pé tí o bá ṣe pé kíní ọmọ tó bá lọ́dọ̀ mi ń jọ yẹn ọlọ́pàá sọ fún mi pé sọ ti lọ tí bá ṣe pé gbogbo nǹkan parapọ̀ mọ́ nǹkan téèyàn fi yọra rẹ̀ kó ń bẹ́ẹ̀ gbà yẹn neighbor tí ó wà lọ́pọ́sìtì ilé mi tí tó kọ́lé síwájú ilé mi ń bẹ̀ yẹn wọ́n lu bí ọlọ́run ní kí bàbá yẹn ní òkú gbẹ́ wọ́n ti sá aládàá kọ̀ lọ wọ́n bẹ̀rẹ̀ sí rún ní àrùn kì bẹ́ẹ̀ náà sọ pé ó yá open your account wọ́n transfer owó gba góòdì lọ́wọ́ ìyàwó ẹ̀ ọ̀bọ yẹn jọ kejì ó land hospital tó lọ ń gbomi ni kọ́ wa mọ́ ló kù gbẹ́ sẹ́wọ̀n ti ní gé orí ẹ̀ sọnù ọlọ́pàá sọ fún mi pé ṣé wọ́n ti lọ káwọn tó máa bọ̀ ìkà imagine ṣé olè ti lọ kí wọ́n tó máa bọ̀ láti wá ṣe kíni wọ́n padà wá o wọ́n náà ò lè wọlé nítorí ajá gbẹ̀ẹ́ mo ti ń wò pé ṣé olórí burúkú làwọn ipò yìí o ìlú yìí ò ṣe ibi téèyàn lè wá o ọlọ́pàá ń bẹ̀rù ajá so if you are thinking that pé kankan ń bọ̀ tó jẹ́ pé light at the end of the tunnel fún Nàìjíríà kò sí o kí ẹ̀ kan má bàa mi sọ bẹ́ẹ̀ fóòtì election Tinubu á rí ìdí ẹ̀ ntí ò ní jẹ́ kó sọdún mẹ́jọ tó fẹ́ ṣe in fact kò sọdún mẹ́jọ mọ́ tó bá ti lè wọlé ó ti gba second reading ọdún mẹ́fà ni ló fẹ́ lò báyìí ó ti ní pé àti gọ́vnà àti pírẹ́sidẹ́ǹtì ọdún mẹ́fà láàmú lò nǹkan tó ṣe ó ti wà nù judicial ó ti wà nínú senate ó ti wà second reading ẹ má wulẹ̀ tanra yín tí Tinubu báyìí ti ṣe 6 years compensation ló ṣe fún àwọn tán ti ń ṣe gọ́vnà yẹn gbogbo gọ́vnà ẹ̀ pátá náà máa lo 6 years ta ni ó wàá dìyà èmi àti ẹni tẹ̀bá náà fẹ́ wọ́n ń pariwo àwọn èèyàn jáde pé reform of INEC electoral reform kẹ́ ẹ má lè jáde tí wọ́n ẹ má lọ ọjà ẹni kẹ́ ẹ má lọ kẹ́yìn ẹ̀lẹ́ busy ẹ ní nǹkan tẹ́ fẹ́ fàyè yín ṣe àwọn tó ń protest yẹn orí wọn ti dàrú àwọn ò níṣẹ́ Mr. Adéwálé ẹgbọ́n sókè o à ń gbọ́ yín. ẹ kálẹ́ ẹ rasa ẹ pé tó adé mi mo kí yín mo kí gbogbo ẹ̀yin àbáwá tẹ́ tí ń sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan ṣe rí ọlọ́rọ̀ kan tí ẹ sọ lẹ́ẹ̀kan ọlọ́rọ̀ kan tẹ́ sọ lẹ́ẹ̀kan tí mo fẹ́ sọ nípa pé bí wọ́n ṣe ń pa èèyàn káàkiri ní Nàìjíríà ẹ jẹ́ ká kọ́kọ́ wo ẹni tí ń pa ní àná ní Ìdó yẹn táwọn Fúlàní lọ pa yẹn tá bá wo irú ìyá yẹn nísìn àgbàlagbà ni ìyá yẹn right. ìyá yẹn ti máa more than 80 náà. ìyá yẹn ti máa wà bíi 80. ó ti máa ju 80 lọ. ẹ ṣàtẹ̀já sọ pé 80. ká ní 80. ẹ já sọ pé 80. number one kí ni ìgbádùn wo ni ẹ tó according to ta gbọ́ pé